Òní gangan láyájọ́ ọjọ́ bí ẹni rẹ̀, ẹni bí ẹni, èèyàn bí èèyàn tèmi ni. Aya Ọlá aya oyè. Pẹ̀lẹ́ ọmọ Ẹ̀gbá ọmọ Lísàbí àgbòǹgbò àkàlà, ọmọ erin jogún ọlá. Ọmọ òsílẹ̀kùn palẹ̀kùn dé ọmọ àrídìí ògo lójú ogun. Ìyá Dòyìn sọ́lá o. Màmá Oyin lọ́lá Ọlọ́run wá níjọ́ parẹ́ mọ́yé. Ọtí ṣọdún owó ọtí ṣọdún ọlá eléyìí ò níjà ṣe mọ́. Pẹ̀lẹ́ mi ò níwá ọtí ó dé wọ̀. Gbogbogbò lòwú ṣàrò àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà kan rílé ayé gbé pẹ́ńpẹ́pẹ́ o. Aya Ọlá aya oyè. Nwo wọn kì í ọsọdẹdẹ àwọn ọkọ rẹ ó yá bá mi kárẹlẹ. Khadijat Kubura okó ọdọ ọsìnkú èdè ọdún ayọ̀ lọ́sẹ̀ ìmọ̀ṣe ìmọ̀gún nìyọ́ ọmọ àyọyọ̀. Aya ejígbọ́jọ́ ara làgbẹ̀ẹ́dẹ ọmọ awúkọ́ gbìnrín bí erin fún ọmọ gòkè abàwòrò nírè. Ǹlẹ́ aya ríkìtì pa aya dàgbà aya lélá àǹtí ọ̀ǹtí àwọn wo. Ṣòkòtò jáwọn kó yòókù bá jẹ́ kúndé. Bó fi níbẹ̀ ò tábẹ́rẹ́ bí lẹ́kànlé ẹni afẹ́ níjọba lójú ẹni. Happy birthday to you. Aya mi gbàǹgbàlà tó gbàǹgbà sùn lọ́yẹ. Èjìká tí ò jáṣọ ó jáwọ́ ṣe bí wọ́n ní kí wọ́n pọ̀ ọdún. Many happy returns to you, aya onínúure.